máa ra àwọn ẹrú kéèyàn máa ṣòwò ẹrú lákọ àti lábo kó máa ra àwọn kó máa tà wọn àmọ́ ẹrú wo ẹrú tí wọ́n mú lójú ogun Islam lójú ogun Islam tá ń bá wọn kèfèrí jagun àwọn ẹni tá a wá mú nínú àwọn obìnrin wọn wọ́n dẹrú àwọn ẹni tá a kó nínú àwọn ọmọ wọn wọ́n dẹrú àwọn ọkùnrin wọn tí wọ́n jẹ́ jagunjagun tá a mú tó lórí wa tó bá rí i pé ká mú wọn ká sọ wọn dẹrú ni ìgbà náà làwọn tó dẹrú wọ́n wá pín fáwọn jagunjagun eléyìí tó bọ́ sí ọ lọ́wọ́ ìwọ wá rí kó bùkátà rẹ̀ ẹ kó wọn lọ́jà kẹ́ lọ́ta wọn bíi màálù kò sí tó burú kẹ́ ta wọn kẹ́ ra wọn eléyìí Olúwa ṣe lẹ́tọ̀ọ́. ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni àwọn mùsùlùmí á máa sọ pé Muhammadu ni ó dá òwò ẹrú dúró táwa dẹ̀ ń mẹ́rin jáde pé Muhammadu ó ta ẹrú ó ra ẹrú ó dẹ̀ ní ẹrú ẹ̀sìn Islam ó dẹ̀ fààyè gba ká máa kó àwọn èèyàn lẹ́rú òun ni àáfàá àwọn sọ yìí ṣe rí ẹ̀sìn Islam wọ́n gbé wá láti wá fi ba ayé wa jẹ́ ni wọ́n wá sọ gbogbo wa di ẹrú lárúbáwá ni wọ́n ń jẹ́ ká máa ṣẹrú Fúlàní ti sá pamọ́ sí abẹ́ ẹ̀sìn Islam báyìí ó ti ń kó àwa ọmọ Oòduà àwa ọmọ Yorùbá wọ́n ti ń kó wa lẹ́rú. ẹ ká wo àdìtì yìí Sahih Bukhari 4557 ó ní narrated by Abu Hurairah ló ń ṣàlàyé the verse you true Muslims are the best of peoples ever raised for mankind. Aya tó sọ pé ẹ̀yin mùsùlùmí àwọn mùsùlùmí tó ń sọ bẹ́ẹ̀ ń ní àwọn ọmọ lárúbáwá o wípé ẹ̀yin gangan ni èèyàn tó dáa jù nínú àwọn èèyàn means ó ní túmọ̀ sí pé the best of peoples for the people wípé àwọn ọmọ lárúbáwá yìí àwọn ni ó dáa jù nínú àwọn èèyàn fún àwọn èèyàn. As you bring them with chains on their necks till they embrace Islam torí pé ẹ máa ń fi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí ọrùn àwọn èèyàn títí tí wọ́n máa fi gba ẹ̀sìn Islam òun ni àwọn Fúlàní ń ṣe yìí. ẹ̀sìn Islam orí burúkú ni ẹ̀yin ọmọ Oòduà ẹ kúrò ńbẹ̀ wọ́n wá fi ẹ̀sìn yìí sọ wá dẹrú ni ìdí tó fi ń pè yín ní abdu ẹrú ẹ̀yin ọmọ Oòduà ẹ jí. Allah kò kí ń ṣọlọ́run Olódùmarè èrè lásán ni wọ́n kàn dálẹ̀ láti wá fi ba ayé wa jẹ́ ni Allah ò kí ń ṣọlọ́run Olódùmarè Allah ò lágbára kankan gbogbo àwọn àáfàá wa pátápátá nílẹ̀ Yorùbá Fúlàní ni wọ́n. ẹ lọ gbé àwọn Kùránì ẹ lọ kà fúnra yín Ọlọ́run Olódùmarè ò ní ẹrú o Ọlọ́run Olódùmarè ò dẹ̀ ní kán máa kó àwọn èèyàn lẹ́rú àmọ́ Allah ó fi ọwọ́ sí òwò ẹrú kán máa kó àwọn èèyàn kán máa kó wọn lẹ́rú. irọ́ lásán òun ni ẹ̀sìn Islam òfegè lásán ni Allah wọ́n kàn gbé wá láti wá fi ba ayé wa jẹ́ ni kò síná kankan bì kankan kò sálùjọ náà kankan bì kankan ẹ padà lọ sílé yín nǹkan tó bá ń ṣe ńlé yín àṣà àti ìṣe tó bá ń ṣe ńlé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe ẹ tẹ̀lé òfin ìlú tẹ́ bá wà Ọlọ́run Olódùmarè ò lẹ́sìn ìfẹ́ ni Ọlọ́run Olódùmarè ìkórìíra òun ni Allah ẹ̀yin èèyàn wa ẹ jí Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè Olúwa ilé Kàbá ni paracetamol 10 naira ó lágbára ju Allah lọ mo sọ yìí mo dúró ó dìgbà.